a kò dáwọn tán ní kí ìjọba ní kí Àkúnmè lọ rọ́kúnlé mọ́ o. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re yànnàná ọ̀rọ̀. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ọmọ Yorùbá tí gbogbo èèyàn mọ̀ sí Afẹ́nifẹ́re ti sọ pé àwọn kò mọ nǹkan kan nípa àtẹ̀jáde kan nínú èyí tí wọ́n ti ní kíjọba pàṣẹ fún akọ̀wé àgbà fúnjọba orílẹ̀-èdè yìí George Àkúnmè láti lọ rọ́kúnlé. Akọ̀wé ìpolongo fún wọn ọ̀gbẹ́ni Àbágún Ọmọlólú ṣàlàyé pé ayédèrú àti ọ̀bàyéjẹ́ ni àwọn tí wọ́n kọ àtẹ̀jáde náà tí wọ́n sì fi orúkọ Afẹ́nifẹ́re sí i. Ó ní kò sí apá kankan nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re, ọ̀kan ṣoṣo sì ni wọ́n lábẹ́ Pa Reuben Fásórántì, bẹ́ẹ̀ ni àwọn kì í gba iṣẹ́ àjọ ìjọba ṣe. Ọmọlólú sọ síwájú pé kò sígbà kankan tí àwọn adarí ojúlówó Afẹ́nifẹ́re gbérú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde. Ó sì kìlọ̀ fáwọn tí wọ́n fẹ́ máa fi orúkọ ẹgbẹ́ náà ṣe òṣèlú láti dẹ́kun irú ìwà bẹ́ẹ̀. Tẹ́ ò bá gbàgbé, láìpẹ́ yìí ni EFCC mú ọkùnrin kan tí wọ́n pè ní Andrew Uche, ẹni tí gbogbo ayé ti kọ́kọ́ rò pé ó jẹ́ ọ̀kan lára àwọn ibìsìnkáwọ́ Àkúnmè, ṣùgbọ́n tí ọ́fíìsì akọ̀wé àgbà yìí sọ pé àwọn kò mọ̀ rí rárá. Ṣùgbọ́n ṣe ni àwọn kan tí wọ́n pe ara wọn ní Afẹ́nifẹ́re jáde, wọ́n ní kí ààrẹ pàṣẹ fún Àkúnmè kó lọ rọ́kúnlé. Wọ́n sì fún àjọ EFCC ní ọjọ́ 7 láti gbé àbọ̀ ìwádìí wọn nípa Uche jáde.